Tókunbọ̀ Abọ́dẹrìn ọmọ Fóyèkẹ́ ọmọ òṣì ọmọ àdánù ẹni àgbésù méjì aṣẹ́wó ọmọ burúkú ọmọ jálajàla jèrèjèrè Tókunbọ̀ Abọ́dẹrìn òun ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí òpùrọ́ tẹ́ bá ń gbọ́ tó purọ́ jù òun ni both haters good eye down fans you are all welcome comments ẹ bá comments lọ mo fún yín láṣẹ ẹ bú mi dáadáa ṣùgbọ́n n tí mo sì ń sọ ẹ máa gbọ́ kò yé yín mo wá fún yín lónìí ni sẹpẹsẹpẹ kọ́mẹ̀ntì kan thank you kúrú kọ́mẹ̀ntì kan mo ń sọ fún yín lórí kọ́mẹ̀ntì kan mo ń gba 1 cent so mo fẹ́ 10,000 comments kọ́mẹ̀ntì kan ojú star lọ fún mi thank you guru boy so I want everybody both the haters ẹ kọ́ tẹ́rí kọ́mẹ̀ntì yìí yẹn owó ló ń dà fún mi mo fẹ́ ṣí page fún admin mi so that a máa bá mi wò á tiẹ̀ máa sọ fún yín kọ́ comments everybody must to comment everybody ẹ̀sà prolapse aráyé máṣe àwáyé pòfo ajógo dànù àwọn gọ́gọ́ ní arógòbògò jẹ́ ká tó wá bẹ̀rẹ̀ ohun gbogbo kẹ́rí gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin dábàá normal delivery of cesarean section torí wa tó sọ wípé àfi tóun bá mú ògo wa báyìí tóun bá mú wálé ọlọ́run kó waste ẹ̀mí ẹ̀ nínú ọdún 2024 yìí arógòbògò jẹ́ nínú ayé wa either in our father's family or in our friends within our friends and acquaintances níbi iṣẹ́ ni ẹnikẹ́ni because mọ̀ nǹkan àdórí Facebook yìí ti wá gbòòrò evil ti pọ̀ lórí Facebook yìí antecedent ẹni mo bẹ́ẹ̀ mú wá Tókunbọ̀ Abọ́dẹrìn àwáyé wá pòfo olórí burúkú ẹ̀dá ẹni wèrè ẹni ayé ò yẹ ẹni tó burú jù wọ́n máa ń sọ ní wọ́n ní aṣọ àpọ́nlé wa Ọlọ́run má jẹ́ kó fàya aṣọ àpọ́nlé ẹ̀ fàya Tókunbọ̀ Abọ́dẹrìn ó ti fàya ní gbogbo ọjọ́ ó túbọ̀ ń fàya sí ni ẹni ẹ̀sìn àgbákò ìdílé àwọn Abọ́dẹrìn àgbákò ìdílé àwọn Abọ́dẹrìn mo wo gbogbo orí Facebook mo kọ orúkọ gbogbo wọn mo rí pé ta ni onílára ṣé rí ẹni tó bá ti ń sẹ pé wọ́n ń ṣe lára òun ní gbogbo ìgbà tó jẹ́ pé eléwà ló ṣe lára ẹ̀ eléwà ló ṣe lára ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn mo fẹ́ mọ nǹkan tó ní mo fẹ́ mọ nǹkan tó ní iye ilé tó ní sí Dublin yẹn mo fẹ́ mọ̀ mo fẹ́ mọ ìgbà tó dé Dublin mo fẹ́ mọ ìgbà tó dé ìlú òyìnbó lórí burúkú ẹ tó ti wá sílùú òyìnbó in the 80s as far back as 88 or 89 káyé ò mú yes ayé ò ṣe àwáyé pasán ọmọ àlè ènìyàn ẹlẹ́nu jábàjábà onímúníkàńká kò dàgí àdágí ara kùkù lájà Tókunbọ̀ Abọ́dẹrìn mo ní ilé ayé ẹ kò ta sánsán ilé ayé ẹ ò wù mí kò wù anybody ọ̀bàyé jẹ́ ó ṣe kẹ́ ń kọ orúkọ ẹ sí thank you bó ṣe fún mi ní orúkọ ẹ yẹn amúniwálẹ̀ àbàtàyé ẹni jẹ́ agbóró sínú ẹni Tókunbọ̀ ọmọ Fóyèkẹ́ ọmọ àjẹ́ ìwọ fúnra rẹ̀ ló wá sórí ìkànnì tó ní àjẹ́ níyà ẹ̀ Tókunbọ̀ ó dé Dublin ní 1998 ó ti ń gbowó bàbá láti 1998 òrí bá ti ṣe òrọ́nà gbégbà àwọn wo ló kọ́kọ́ gbé sáré ní Dublin tó gbé sáré tó mú àdúrà òdì tó fi bàtà yí ẹ jẹ́ àwọn anímàṣàun ni Kọ́ládé ó gbójú olóńgbò sójú ẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn tó fi bẹ̀rẹ̀ blogging yẹn nìyẹn ìwọ lórí burúkú olóṣì
lórí bí ti kéréwù yìí tó jẹ́ pé ìwọ ló ń fènìyàn ga ìwọ ló ń mú ògo èèyàn tó ń mú wálẹ̀ mo fẹ́ mọ iye ilé tó ní Dublin 1998 ló dé Dublin o ó dẹ̀ ti wà ní London 10 years wọ́n sọ ẹ́ di èèrà wọ́n ń gbé àwọn ọkùnrin gbé ẹ wọ́n ń jọ ẹ mọ́lẹ̀ wọ́n ń gbé ẹ wọ́n ń jọ ẹ mọ́lẹ̀ wọ́n ń gbé ẹ wọ́n jọ ẹ mọ́lẹ̀ olórí burúkú ẹ ẹlẹ́nu wọ́ṣọwọ́ṣọ ajókòó ta ló lè takú lájà kò ní dá fún yàrá ìyá ẹ agomida kí n wọ ọmọ lórí kí n wọ agbọmọ lórí ìwọ àbáláàrú ẹ kò ní jẹ́ òní ní bá ti ṣe òní rọ́nà gbégbà. Aṣọ àpọ́nlé ẹ̀ ya Tókunbọ̀ Abọ́dẹrìn wọnú mo ń gún orí ẹni orí ẹ ó máa fẹ́ fọ́kú Tókunbọ̀ Abọ́dẹrìn ayé ẹ bàjẹ́ ayé ẹ pasán òní rí bá ti ṣe jẹ́múgi àṣẹmi sẹ́nu kò ní dáa fún ẹ bá ní mo fi ẹ́ lẹ̀ mo kàn fi ẹ́ lẹ̀ kó máa wò ní kò ní yẹ kò ní awáyé pasán. Àjẹ́ ó ní kò má rò pé fẹ́ẹ̀kì ni torí àìn torí àjẹyà àjìwò ìyá kò ní yẹ ó rẹ́dì ẹ. Màá fi aṣẹ́wó Jerusalem yẹn màá fi hàn ẹ́ lónìí nílé ayé ẹ bọ́ tí Tókunbọ̀ Abọ́dẹrìn ó tún ní bá ti ṣe ó ní mọ̀ gbẹgbẹ ìwọ tó ṣàṣẹ́wó ọkùnrin méjì ló bímọ fún mo fi wá jù ẹ lọ lórí ìyẹn kò ní yẹ Tókunbọ̀ Abọ́dẹrìn ọmọ Fóyèkẹ́ ilé ayé ẹ pasán gbogbo nǹkan tó ń dùn ẹ nínú mo gún mọ́lẹ̀ mo sọ́dọ̀ fo ilé ayé àwọn tó ti bàjẹ́ mo gbé wọn dìde ní orúkọ Jésù kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rere wọ́ lóò ní ṣe rere lóò ní bá ti ṣe lóò ní rọ́nà gbégbà. àṣẹ́gun ogun yẹn nígbà tó ti rántí màá máa fún ẹ jẹ ó ṣorí burúkú ó ṣòfò èmi ló ń bú èmi ayé ẹ ò ta sẹ́sàn ń tó mọ̀ ọ́ ṣe ń tó mọ̀ jẹ òun ló máa pa ẹ́. Ó dé Dublin ní 1998 ó forúkọ burúkú ó fi èjì burúkú ó fi já dúró gbogbo bí tí mo mọ̀ ọmọ 1966 náà bí ẹ ẹnikẹ́ni tó bá yí èjì ẹ̀ padà tó wá ń hùwà èjì yẹn tó mọ̀ nínú ẹ pé mo ṣe nǹkan yìí àṣírí kan lè bá máa tú one way or the other tó dẹ̀ wá rí àwọn ẹgbẹ́ ẹ tó fẹ́ kọ́ wá máa pè é láti tàbí kọ́ máa lọ já ìṣe tàbí kọ́ máa gbọ̀n jẹ̀jẹ̀ fún ẹ àjẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Tókunbọ̀ àjẹ́ ni ẹ́ ìwọ fúnra rẹ fẹ́ nára ẹ sọ pé àjẹ́ nìyá ẹ pé ìyá ẹ alákìísà ni ìyá ẹ ò níṣẹ́ lọ́wọ́ ó ẹ wà sọ ṣé tíṣà ẹ ń ṣe fún wa ìyá ẹ ò níṣẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ìyá ẹ ṣe délé àwọn Abọ́dẹrìn tó tún lọ gbóyún lọ́dọ̀ àwọn Gambo tó lọ gbóyún lọ́dọ̀ àwọn Gambo ni ẹ̀ ó ṣàìmọ̀ ìwọ ta ló jọ nínú fámìlì yẹn kò sí ẹbí ẹ wà ní Dublin ọmọ òfò ọmọ àdánù kí ló ṣe fún Túndé ọmọ mẹ́ta nìyá ẹ bí ìkan abirùn cerebral palsy kò lè rìn kò lè já ìtọ́ ń dà lẹ́nu ẹ̀ wọ́n rọ̀ yẹn pa ìyá ẹ̀ ló rọ̀ pa Túndé nígbà tí ìjà ìwà àti Gaddafi bẹ̀rẹ̀ tó mú yẹ ẹ tó fi yẹ ẹ sọ̀kò wá sí London owó tí wọ́n fi mú yẹ ẹ wá sí London ò tí ì sọ́tọ́dọ̀ ní ìwọ fúnra rẹ̀ ló sọ́tò kó bọ̀ mú Abọ́dẹrìn káyé aago yẹn bó ṣe ń dún yẹn kó máa dún nínú etí ẹ kó má nísinmi olórí burúkú eléwé ọ̀ràn ṣọ́bọ̀ pé bó ṣe ń tewé yìí
tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ń tà sí òun ló ṣe lọ jókòó tó jẹ́ pé social media yẹn òun ni ilé owó ẹ̀ ó tún rówó pàmbẹ́ Anamáyọ̀wá wáyù gbogbo ẹni tí bá ti mọ̀ tí mi ò bá ti dárúkọ yín mọ̀ tó ó gùn mí ni o ti lé wa ló gùn mí lónìí Tókunbọ̀ ni mo dẹ̀ fẹ́ ni mo fẹ́ kí gbogbo yín àwọn mi ò mọ history ẹ̀ mọ history ẹ̀ arógo bògo jẹ́ àrí ògo bògo jẹ́ tani Tókunbọ̀ ṣáà tí ìṣẹ̀ ní orí ìkànnì olórí burúkú ó máa ń ta ni ata síbí ata sọ̀hún gbogbo àwọn tó gbèjà ẹ láyé rí gbogbo wọn lórí tí wọ́n he gbogbo wọn pátá lórí tí wọ́n he ó sọ wọ́n dẹdun arinlẹ̀ ṣùgbọ́n torí pé mo bọ́ mọ́ ẹ lọ́wọ́ tèmi yàtọ̀ ọ̀tọ̀ ni títọ́lú ọ̀tọ̀ ni títọ́lú ọ̀tọ̀ ni títọ́lú wò Adébímpé lòún rí yìí èmi ẹran ni mò ń fọwọ́ gbá kì í ṣe gungun Tókunbọ̀ Abọ́dẹrìn kò ní dáa fún ẹ gbogbo ṣe rí jálajàla ò lọ́yàn láyà ọyàn ẹ gùn débí olórí burúkú ẹ ẹnu ẹ ó ti kọlà Oǹdó ọmọ 1966 ọmọ òfò irú àwọn Bọ́lá Ọdẹ́lékè yẹn ẹbí fámìlì ẹ̀ náà ti jáde Fúnmi Abọ́dẹrìn social worker ní London family ẹ̀ náà ti jáde àwọn ò kì í ṣọmọ àlè original ọmọ ọkọ ni wọ́n kọ̀ ẹ́ sílẹ̀ ni ta lórí lẹ́gbẹ̀ẹ́ Tókunbọ̀ Abọ́dẹrìn ìwọ àbáláàrú ẹ ìwọ ló lórí àwọn jẹ́lọ́sì ìwọ gógó ló nílara kò sí ni ẹni tó bá rí níjọ́ ayọ̀ èèyàn ìwọ ló máa ń bàjẹ́ mo bẹ̀rẹ̀ mo fò fẹ̀rẹ̀ mo lọ sí Norway mo lọ sí ọ̀dọ̀ Yétúndé Sàká tó ń jẹ́ Kanat John ọmọ yẹn forí jà fún ẹ̀ ọmọ tó ń jẹ́ nígbà tó kọ́kọ́ dórí Facebook ni èmi nìkan láàrin èrò àbí kí wọ́n ti máa ń ṣe kíní yẹn ọmọ ọlọ́mọ láàrin èrò ó rí àwọn yẹn ta lẹ́nu wọ́n ta gógó wọ́n ta lẹ́nu ọjọ́ ayọ̀ ẹ̀ ṣe bó bàjẹ́ nígbà tí Yétúndé Sàká pé 40 years tó ní ó lọ sí Norway tó ní ó bá mú nǹkan bọ̀ aṣọ àlòkù bí ó tiẹ̀ fọwọ́ kan aṣọ àlòkù yẹn báyìí òun gan mọ bí tára òun kù sí ó mọ bí tára òun kù sí dòní olónìí ó mọ bí tí ara òun kù sí di òní olónìí continue to tap the screen if you are there ó mọ bí tára òun kù sí ṣọpẹ́ṣọpẹ́ tí bá ti ń rorúkọ yín máa kọ́ máa pè é ládọ́ǹpìlì ó mọ bí tára òun kù sí aṣọ àlòkù olórí burúkú aṣọ tó ti wọ̀ àwọn aṣọ tó ti wọ̀ láti 1990 láti 1988 tó wọ̀ kù ó di lérí lọ sí Norway láti fún ọmọ yẹn Wukasat kẹ́hìndé how are you aṣọ àlòkù nítorí pé tí ọmọdé ò bá bá ìtàn á bá àròbá gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ ní sùúrù fún mi dáadáa lónìí ṣó yìí máa gùn tó máa gbá ski kò ń ṣe ṣó tí mò ń sáré ṣe ẹ rí i pé mo múra wá tán fún ni alákìísà dé irú ẹ ló máa wà kísà Tókunbọ̀ Abọ́dẹrìn ìwọ lálákìísà òbú ẹ ó ti di pẹlẹbẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ òun ló ṣe lọ mú aṣọ tí mo wọ̀ tó ní òbú Adébímpé lélẹ̀ juicy succulent juicy pussy bẹ́ẹ̀ ni ìyẹn gọ́gọ́ ló ń dùn ẹ́ wò ó ìwọ ló ní sign menopause àti perimenopause lára èmi ò ní mo wà kándọ̀ mo wà pa ọmọ dára ó dẹjọ́ kò ní bẹ́tà fún yàrá ìyá bàbá lápò ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn òfun lómi ẹ̀fọ́ ṣe ó ṣòfò dànù ni ó máa ṣòfò dànù ni bó ni mo tiẹ̀ ti now ó bẹ̀rẹ̀ má ti jẹ́ sọ̀rọ̀ ti Yétúndé Sàká ní Dublin ó wá wò títí ìwọ tí depression pa tó jẹ́ pé sẹ́rẹ́kọ́ ìlú máa mú kutapin how are you Lizzy Anjorin God bless you ọmọ mi dáadáa jẹ́ náà mo ṣì ń gbé o jẹ́ ni mo ń gbé Lizzy tọkàntọkàn oní tèmi Lizzy tí bá jó lọ lórí Facebook tí mo jó bọ̀
ti Lizzy ni ìwà ayé wa pasán ó bẹ̀rẹ̀ ní 2012 àwa tá ti wà lórí Facebook ńgbà tí Facebook tó dé United Kingdom ní 2007 àpariwo ẹ ti bẹ̀rẹ̀ blogging. Who the hell do you think you are Tokunbo Aboderin? Ọmọ òfò ọmọ àdánù ló bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn Animasahun Kọ́ládé Animasahun o bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀lú àpò ẹ̀wà olùṣọ́ tó jẹ́ pé ẹ̀wà kò tí ì dolùṣọ́ ń gbà yẹn èyí tó wù ẹ́ nínú àwọn olùṣọ́ yẹn àfìgbà tó mú ayé ẹ̀ tó sọ́dọ̀ olúkúrúmuṣu ó wà níbi tó ti ń fún ní peg feed tó bá yí olùṣọ́ yẹn jẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ibẹ̀ ni àpò ẹ̀wà tó ti ń ṣe kinní nísìnyí tó ti ń ṣe olùṣọ́ ó mú ayé ọkùnrin yẹn ó bàjẹ́ ó fẹ́ bá ayé Kọ́ládé Animasahun jẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún ẹ Tokunbo Aboderin ó mú ayé ọkọ ẹ ẹni tó tú ayé ẹ ṣe tó mú ẹ tó là ẹ lágàn Gaddafi ó mú ayé ẹ ó fi nọkan jálá ní orí social media yìí ni èmi tí mo bẹ́ẹ̀ gbálẹ̀ ni tí mi ò bá fẹ́ Gaddafi ni bóyá wàá ti pa ayé ẹ ò dáa ayé ẹ ò ta sánsán èmi àti ẹ ò lè láìka ara wa kátàdọ́ọ̀gì tá a bá dá ìṣeré kátàdọ́ọ̀gì ni who the hell do you think tí n bá fẹ́ Gaddafi bóyá ọkùnrin yẹn á ti pokùnso àbáyé ẹ fẹ́ burú ni àbáyé ẹ tiẹ̀ burú ni lọ́tọ̀kùnbọ̀ ọmọ òfò àwáyé wa pàṣán àwáyé wa pòfo ajá ni níre gbà òkété ìwọ gangan lòkété àfìrùjáre gbà lọ́wọ́ ẹni olórí burúkú ṣíọ ẹ láyé ẹ at your age tó ti dé ìlú òyìnbó ó yẹ kó máa bọ́ọ̀sì ní Nàìjíríà lásán pé ní Nàìjíríà I've got about 6 houses tó bá jẹ́ pé èmi àti ẹ àjọdé nígbà kan náà ni àìjọdé nígbà kan náà ẹ mo là ẹ́ fíofío. The reason why I'm doing this chat for you is one statement that you call yourself yesterday oníṣèbí wọ nurse ni ẹ oní doctor ni wọ́n kò ní dá fún ẹ ó wù ẹ́ ní ibo ló ti doctor ìwọ tán lé gbogbo school tó lọ pátá náà ti lé ẹ gbogbo school tó lọ pátá náà ti pèrò lé ẹ lórí including your secondary school tó jẹ́ People's Girls Grammar School ní Mọ̀lété Ìbàdàn àbí ta ni ẹ gan Tokunbo Aboderin tí ó bá ń jẹ́ Nàìjíríà tó jẹ́ wípé tí change méjì àbí mẹ́ta bá ti wà lọ́wọ́ ẹ wọ́n á máa gbé ẹ wọ́n á máa sẹ́ pé èèyàn ńlá nìyẹn owó ò ní kankan ò ní nothing bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ní 2012 tó bẹ̀rẹ̀ pẹ̀lú Kọ́ládé Animasahun àpò ẹ̀wà gbogbo wọn tó bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì wọn tó ń gbére ewúrẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ wà lára àwọn tó gbà ilẹ̀ ní Dublin woman tó yín ìkìtì ẹ̀ ló ń jẹ́ o tó ní ṣọ́ọ̀bù ní Mall Street tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ story ẹ̀ náà nìyẹn gbogbo àwọn tó jẹ́ wípé ilé ayé wọn ó wà scarcity lónìí nítorí tiẹ̀ òní tí wọ́n mọ̀ wípé yes ẹnu náà máa fi gbára wọn sílẹ̀ wo lórí burúkú àwáyé wa pasán onírádàrádà kùkùlájà ọmọ òṣì ọmọ ọ̀ránù ta ni ẹ́ onímúrí káńkákò ọmọ òṣì orí jàlàjàlà kí n dúró kò dúró a million times ọkùnrin mílíọ̀nù asáwá bá mi ká tó rí ẹyọ kan tó máa wá mú ẹ ọgírìmù tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀yìn ikú ìwọ ló yẹ kán máa jẹ́ wọ́nyí ni gbogbo orúkọ tó fi ń búyàn ó wà lára ẹ. Look at my teeth, very beautiful, men love it, they click it àwọn tó fẹ́ ni wọ́n ẹ̀yìn yẹn akọ mú ẹ̀yìn yẹn wá mú níwájú yẹn wá mú báyìí ẹ̀yìn yẹn lásán
kó tó di pé wọ́n wá kan ọyàn tó succulent, ọyàn tó fine, wọ́n wá fọwọ́ kan, wọ́n bá fọwọ́ kan sàlẹ̀ tó máa rí pé yé oní pelvic guard tó gbaski tó juicy tó lé kókó awọ tó wọ́n tó jáwọ́ lọ́wọ́ kò sẹ́ni tó nà dẹ̀ ó sì lè pa kí tí ó wà bẹ́ẹ̀ ni. They want it all the time. Kò ní cool fún ẹ Tókunbọ̀ Abọ́dẹrìn. Ta ló jájá ní mọ́ṣáláṣí. Tí bá dákẹ́ fún ẹ mo dákẹ́ fún ẹ. Olórí burúkú oníṣèbí nọ́ọ̀sì ni wọ òun dókítà. Un dáadáa máa wọlé. Un dáadáa wọlé. Ó kúrò ní gbogbo wọn yẹn ìwọ àti Kẹ́mi Olúlọ́yọ̀. Lẹ bá tún wà kò. Lẹ́wàá kò. Kẹ́mi Olúlọ́yọ̀ ó fojú ẹ̀rí ṣége mẹ́tàlá ọmọ òfò ọmọ jálajàla. Ọmọ òfò ọmọ jálá. This is 2012 that I'm talking about. 2012, 2013, 2014. Odidi ọdún mẹ́ta ni wà àti Kẹ́mi Olúlọ́yọ̀ lè fi pòṣán kò tí ì sí àgbà onígbà òní Facebook Live dé ní August ló dé United Kingdom. August 2016. So, blogging, typing, òní, àti àwọn small clips, tẹ́ bá lè jù sí, òní. Kẹ́mi Olúlọ́yọ̀ finish hands down. Ó wà ní ilé ayé ní ìlú òyìnbó láti 1998. Ní London bí inú yàrá kékeré box room yẹn ló gbé títí for 10 years. To fi relocate lọ sí Dublin. Ọpẹ́lọpẹ́ ẹni tó fún ẹ lóyún. Ọpẹ́lọpẹ́ ẹni tó fún ẹ lóyún tó wá dé ẹni tó fún ní 1 bed, tó fún ní 2 bed, tó kọ́kọ́ gbé ẹ lọ sí bóyá water kí náà pé tó kọ́kọ́ gbé ẹ lọ sí water side. Ọmọ òfò ọmọ àdánù. A purọ́ mọ́yàn bó ṣe purọ́ mọ́ Gaddafi nìyẹn. Irọ́ ńlá kan tó pamọ́ Gaddafi tó dẹ̀ sì máa ń du Gaddafi dọ́là. Ó ní pé ọmọ òun tó jẹ́ Lékan yẹn ó ní Gaddafi gba orí ẹ̀ mọ́ batop ní ìlú tó lọ́ba tó níjòyè tó dẹ̀ jẹ́ pé ọmọ ẹ̀ àmúgbó làwọn ọmọkùnrin ẹ̀ méjèèjì tó bí. Igbó ni ràì. Ìwọ̀n ṣe ní mugbó nígbà tó jẹ́ pé ìwọ ọ̀yá wọn gan fi kọ́ran kan ní onísìgá òṣì. Onísìgá òṣì. Tábẹ́ná sí sìgá tá máa lá sìgá láùláù. Ọmọ ẹ̀ ò ṣe ní mugbó. Àwọn gan tí ò mu sìgá. Ọmọ wọn dọ́gbọ́n wò kábèlè tẹ ìwọ tó ń mu sìgá 24/7 nínú ilé tó gẹ́gẹ́ pé kò tó sùn nínú ilé ní òtí ẹ̀dí bọ́ síta Tókunbọ̀ Abọ́dẹrìn àbórí ẹ̀ yìí ni tó pèrè ẹ̀ ní dókítọ̀. Ṣé mo sọ fún yín ohun tó lọ rà ní Kútọ́nù nìyẹn? Ohun tó lọ rà ní Kútọ́nù nìyẹn. Kò ní jẹ́ ìwọ máa fowó ra kíní ni ó máa lo owó ẹ wọ́n máa gbé wá fún àwa ní ọ̀fẹ́ lófò ni. Wọ́n máa gbé wá fún wa àwa ní ọ̀fẹ́ lófò ni. Ìwọ àti Kẹ́mi Olúlọ́yọ̀ ẹjọ́ fà á. Yẹn fòyìnbó bàtà yí ẹ jẹ́ orí ẹ sí gọ́tà ó dà ẹ́ nù ní Dublin ó ṣòfò dànù síbẹ̀. Afọ̀fẹ̀rẹ̀ abọ́ sí 2016. Jẹ́jẹ́ lọmọ oníkọ́nìyàn ti ń jà. Jẹ́jẹ́ lọmọ àtọ̀rẹ́ ẹ̀ ń jà. Àti ọ̀rẹ́ ẹ̀ ń jà. Tí voice note leak ló gbé kọrí di òní. Ó fẹ́ bà tọmọ yẹn jẹ́. But Ọlọ́run ti bẹ̀. Ó gbéga. Ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn. Pé ṣẹ́ni tí Ọlọ́run bá gbéyàn ga ní ọ̀nà àrà àti ọ̀nà tó jẹ́ wípé ó ṣe ìyanu fún ènìyàn kò sẹ́ni tí kìí ṣẹ̀. Tó bá wá ti di sáà kan torí lẹ́pẹ́ gàbà àbíkẹ́jà gàbánù ọmọ rẹ̀ ọmọ ó ṣe ká ó ṣe kòkò bàbá àṣàṣù. Ẹjọ́ yẹn ó rò títí láti 2016 títí di òní olónìí Tókunbọ̀ Abọ́dẹrìn. Ṣó fẹ́ pa ni? Ṣó fẹ́ kẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ ni? Láti 2016 ló ti bẹ̀rẹ̀. Nígbà tó di 2017 níbi March or April lónà oréyọ̀ kan tó ní òun jẹ́
kí tiẹ̀ ló tó ló ń jẹ́ tó gbógun tí ẹni tọ́mọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú tó gbógun tí ẹ mú kí nìyẹn a máa ṣe bí kíkọ bring down the GoFundMe bring down the GoFundMe bring it down kíníkan. ọjọ́ ló ní ọ̀dọ̀ ẹ ló ń jà sí but nígbà yẹn ó ti ṣépè ó ti fi ìkọra nínú ìkọra ló fi ṣépè fún ẹ. ìkọra nínú ìkọra òun ló fi ṣépè fún ẹ ẹni tí ọmọ ẹ ṣẹ̀ṣẹ̀ kú ò láǹkúrí lórí ò ní eyes of sympathy no empathy no sympathy. àfẹni tó bá fún ẹ lówó tàbẹni tó bá ń ṣe máa ọ̀hún wọ́n pè ní láàmì wọ́n kàn pè ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pè ẹ́ yẹn màálù náà ń pè ẹ́ màálù àbọ̀ mọ̀ pé nǹkan pè ẹ́ nìyẹn olórí burúkú àwáyé wa pasán ẹni tí ò lè ṣe rere tó jẹ́ pé wọn ò rí ìtàn gidi kan pálí orí ẹ àfi àwọn tó jẹ́ pé ò fẹ́ mú wálẹ̀ ó boko àrùn bẹ̀rẹ̀ sí níjà Temidayo photos ó ṣe gudugudu méjì ó try láti rebrand àfìgbà tó mú ọmọkùnrin yẹn tó fẹ́ ba yí ẹ̀ jẹ́ tó tú ilé ẹ̀ tó tú ọ̀nà ẹ̀ tó kún bọ́ abọ́dẹ̀rìn àwáyé wa pasán olófo wá láàárọ̀ ìyàbọ̀ sàn yìí láti wá rán ẹ létí mi olórí burúkú agbé kóòkì agbódìdí kóòkì agbé ìyẹn ló fi ń ṣayọ̀ ní diabetes ó ní hypertension ó ní lungs disease ẹni tí ìfun ẹ ti jẹrà tí lungs ẹ ti jẹrà ó ní lungs cancer tó kún bọ̀ ìdí ẹ ò ṣe é dó àwọn òyìnbó fòrò ọ̀nà ń jó ẹ òun ló ṣe máa ń dùn ẹ tó bá réyàn kan tó wà wọ́ndọ̀ iwájú yẹn dùn mọ́ ẹ bọ̀ torí nǹkan tó wà ń bẹ tomatoes tó dì síbẹ̀ wọn ò lè dú ẹ láti wájú the only thing tó gbádùn ni pé kọ́ mo rí ọyàn ẹ kọ́ gbé sẹ́nu wọn ò lè dú ẹ òbú ẹ ti bàjẹ́ wọ́n á dú ẹ láti fòrọ̀ ni wọ́n á dẹ̀ forí ọyàn ẹ wọ́n á fi ṣeré wọ́n á gbé sẹ́nu pọ̀kó tó ẹ kò lè dàbí pé kọ́ mú okó kọ́ fi ro díẹ̀ kọ́ ṣe pàà kọ́ máa dún kí wọ́n náà ṣe bí ìjàpá olórí ibú ọmọ àlè àìrí yẹn ṣe lásán àrùn ló jẹ́ fún ẹ I chief dọkidọki ó ṣe ọkọ mi small yẹn náà ni mo máa ṣe small yẹn gan ni máa ṣe olórí burúkú àwáyé wa pasán ní àwọn kan tí ò mọ̀ tí wọn ò mọ̀ rárá nígbà tó bá fẹ́ wá wí sympathy nígbà tí mo bẹ̀rẹ̀ ilé ayé òun ta agbá òun wá sílùú òyìnbó láti 1988 ló bá kó owó olè ní o 419 ló ṣe o ṣadé o ṣe 419 ló ṣe o tó fi rí owó torí 80,000 pounds sterling ni mo wó yẹn ni mo bá ní kí lọ sí Nàìjíríà mo wá lọ relocate ìgbà tí mo dé gbági mo gbà dé gbági náà nígbà tó fọwọ́ síbi ọwọ́ ẹ̀ ń gbé ṣe báyìí ẹni ọmọ ojú ò lọ́ra rí tó ń pèrè lọ́lá níyọnu àwọn yẹn bá wá bíntín wọ́n mú dín náà sẹ́ẹ̀tì ẹ̀ sí kó sá padà ní kò síbi tó dé rí even lórí social media yìí tí kì bá tó ẹ pé gbogbo wa wà lójú kan ni wọ́n á ti pa ẹ́ dànù òtòrí pé oníkàkùn wà nílé ẹ̀ tàbí ní ọ́fíìsì tàbí ní ẹbítì òun ló ṣiṣẹ́ wà láyé Tókunbọ̀ Abọ́dẹrìn wíwà láyé ẹ̀dẹ̀ ni ìnira ló jẹ́ fáwọn kan nítorí pé àwáyé wa pasán amógo ẹni wálẹ̀ ajógo ẹni gbà ìwọ gangan ni wọ́n pè ní olórí burúkú tambalati tobayati ìwọ gangan lọ́ba tó jẹ́ pé Ọlọ́run mú un látòkè ó sọ di ẹranko ó jẹ́ kó lọ sínú igbó agijù tó bẹ̀rẹ̀ sí ní lọ jẹgbẹ́ tó ń jẹ kínní àìbọ́ Ọlọ́run ṣe ṣe ayé ọba yẹn ló ṣe máa ṣe ayé ẹ bẹ̀rẹ̀ sí ní bọ́tí ó dìbàjẹ́ látòní lọ ó di ìbàjẹ́ látòní lọ ìwọ àti tani ìwọ àbáláàrú ẹ tí bá ní mi ò ṣe fracas mo mọ tí mo ṣe mo rí ohun tí mo rí mo dúró tán fún Lizzy Anjorin kò sí nǹkan tó lè ṣe àwáyé wa pasán amógo ẹni àbògo jẹ́ arógòbògo jẹ́ ọmọ òfò gbogbo ẹni tó bá rí ògo wa tó fẹ́ bàjẹ́ Ọlọ́run ọba pàdánù pa gbogbo nǹkan tó ní kó pàdánù kó panú ẹ̀ kó pa lọ́ǹsì ẹ̀
palong sí ẹ lórí burúkú. Now lánàá ọ̀rọ̀ yìí la pé gbogbo èèyàn ló fẹnu sí mi ò fẹnu sí ngbà yẹn o. Ó pọ̀pọ̀ ọmọ rẹ̀ ọlọ́mọ ọ̀rẹ́ ń bọ̀ ọmọ fọ́mà lè ọ̀rẹ́ ń pàpàṣẹ kiri tó mẹ́nu ìlú rọmọ àgbà tó fọmọ yẹn kérò já tó bá náà fọ́ọ̀mù ewúrẹ́ nation kò ní dáa fún ẹ. Bí ẹ náà ṣe wá wò pé kí lòun máa ṣe lọ́jọ́ kan lòun náà dìde làwọn èèyàn dìde tí nítorí Lọ́pẹ́ Gàbà ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yìn yẹn. Àìmọye ìgbà tọmọ yẹn dẹ̀ ti sọ pé ó yá àjàmọ́ bọ́tí wọ iná gbogbo peace kan ṣe ìwọ iná ló máa dànù. Ọmọ yẹn ló wọ́kọ́ ọmọ ẹ lọ sí Nàìjíríà wọ́n tẹ́rù tó dé Nàìjíríà nígbà tó dé Nàìjíríà ó yan káàkiri á sọ fún ẹ wípé ráì òun fẹ́ òun bọ̀ jẹ́ kí n gbé sí do not disturb àwọn olórí burúkú yẹn ti dé. Bó ni do not disturb wọ́n bọ̀ do not disturb ṣé ò nìyẹn ok ó ti tán náà good ẹ ṣe now ó bẹ̀rẹ̀ pẹ̀lú Tolúlọpẹ́ Gàbà gbogbo irọ́ ilé ayé yìí náà pàjọ ọmọ yẹn ó ṣàpàpà lòun náà struggle ṣọ̀kẹ́ ẹni tí ò mọrú ẹ̀ ṣe tẹ́lẹ̀ tí ò mọrú ẹ̀ ṣe oníránṣọ́ ọ̀ràn jọjọ pa ọ́ ẹni tí ò mọrú ẹ̀ ṣe bó ṣe mú ọmọ yẹn nìyẹn tó gbẹ lẹ́yìn tọmọ yẹn wá dìde gbà ọ́ tó dìde tó débi tó dé tọ́lọ́run fa owó ẹ̀ sókè Tókunbọ̀ Abọ́dẹrìn tó bá máa pè yẹn onílára alákìsà gbogbo èèyàn ló ṣe lára ẹ lórí social media kí ló fi ṣe lára ẹ kí ló ní torí pé òun gbé aya purchase lọ́dọọdún yẹn ló fi ṣe lára ẹ ìyẹn wá jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tó fi ń ṣe lára èèyàn tó bá máa búyàn fi mọ́tò ẹ̀ hàn wá fi ilé ẹ̀ hàn wá kí báńkì àkáǹtì ẹ̀ hàn wá ṣé wẹ́ẹ́ bá ṣé ò báńkì àkáǹtì ẹ rí àwọn èèyàn púpọ̀ ti rí bank account mi lórí ìkànnì one way or the other. The last time I display my bank account £62,000 sterling ló wà ńbẹ̀. Mo ṣe mo ra lé cash down. Cash kí ni mo pè cash down. Olórí burúkú ẹ níbi tó tọ́lọ́hun ti máa mú ẹ. Mo yìí máa débẹ̀ o. Níbi tọ́lọ́hun ti máa mú ẹ lọ ra holiday home. Ó jẹ́ tó wá jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí ó jẹ́ gẹ́gẹ́ bí investment olórí ibú ara kanra ẹnìyẹn 2016 yẹn ló wá ṣe ó máa ṣe birthday òun ó máa ra mọ́tò ló gbé mọ́tò òde lódi júùkù ọ̀nà jọjọ pa ọ̀kan òun ti ra lé òun o nọ́mbà 88 ẹgbẹ́yà gleason ní Leslie òun ti ra o 2016 and 17 sorry ló ti sọ fún wa pé ó ti ra lé yẹn àfìgbà tó di last year tó ní òòrá o ọmọ ẹ kí lorúkọ ọmọ yẹn olóbò bàǹbà òṣì tó kí lorúkọ ọmọ ẹ ọkùnrin yẹn dé kí tẹ lorúkọ ẹ yẹn náà ọmọ ẹ ọkùnrin yẹn ṣá ló bá ní òun ló rà o òun àti Bùnmi ló máa rà o òun àti Bùnmi ló máa rà ilé tó ti sọ fún wa àwọn tó ń tẹ̀lé ẹ àwọn tó ní ọpọlọ bíi tiẹ̀ náà ni. And that is why I don't respond to them. Tó jẹ́ pé ìwọ gangan ni máa face all the time. Because àwọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ fún àwọn bí ìwà àbẹ̀tẹ̀ pé wọ́n á rí òtítọ́ báyìí. Wọ́n á dẹ̀ sì pàpà máa purọ́. Wọ́n á sọ fún ẹ pé kí ni yìí o orí wọ́n á kọ́ sí ẹ pé white. Wọ́n náà rí pé wọ́n máa sọ fún ẹ pé black ni. Wọ́n á ní kó yí padà ìwọ náà yí padà wọ́n á sọ fún ẹ pé ṣé o rí pé àwọn black wà bẹ́ẹ̀ tó bá kó black yẹn jọ black ló máa di irú Tókunbọ̀ yẹn pathological liars là ń pẹ̀lú wọn. Ó parọ́ lórí ìkànnì yìí náà ni ó báyé jẹ́. Ó bá gbé nígbà tí ó sú ẹ ló wá mú àwọn kan nínú tíìmù yẹn. Dúpẹ́ Ọlátúbọ̀sún ó wà lára àwọn tó kọ́kọ́ gbé hánu. Ọmọ tó ní ìpè ọ̀run awo ọjọ́ òní bó ṣe mú ṣọ́ọ̀ṣì Dúpẹ́ Ọlátúbọ̀sún tó túká pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ilé ayé ẹ̀ á túká yángán. Dúpẹ́ Ọlátúbọ̀sún tó ń jẹ́ Godwill
ó mú ilé ẹ̀ ó pe ọkọ ẹ̀ ní akágọ́ọ̀nù abáṣọwọ́ báyìí akágọ́ọ̀nù ní ọkọ ẹ̀ akákẹ́kíní kan lọ́kọ ẹ̀ àfìgbà tó mú ìgbéyàwó yẹn tó wó tó fẹnu wo bó ṣe wó ìgbéyàwó Dúpẹ́ Ọlátúbọ̀sún wọn ò ní gbọ́ agbúwo ìgbéyàwó tó dáa nínú ilé ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn òun ló ṣe lè move on láti 2004 tí Gaddafi ti fi ẹ́ lẹ̀. Oh, lè move on. You cannot. Nítorí ẹni tó bá dóòbù ẹ tó jẹ́ ọmọ káàárọ̀ òjíire ibi ló dó. Ṣùgbọ́n ẹni tó bá dóòbù ti àwa ire ló dó. Tókunbọ̀ Abọ́dẹrìn. Nígbà tí èmi dó Gaddafi, ìgbà yẹn mọ́tò tó máa Irish association ó ra mọ́tò tó Gaddafi wá di ẹni tó náà ra tí a rọ̀bà. Àwa máa ń pèrè sínú ayé èèyàn ni olórí burúkú bíi sàríyù ẹnu ìṣó ni ẹ́ olórí burúkú Tókunbọ̀ ọmọ àdánù ọmọ òfò ẹni tí ò ní rí tajé jẹ láyé bí mi yẹn dà tí mo tún ti mú bí mi padà sí i. Àṣẹ́gun lórí burúkú ajẹ́wọ́ Jerusalem ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mo dúpẹ́ àwọn tó pè láṣẹ́wó tó rí Mẹ́kà níjọ́ kìíní àná wọ́n là mí láká ìní aṣẹ́wó Jerusalem dé lórí burúkú àwáyé wa pasán àwáyé wa ṣe bí oníbi òṣì ọmọ ọ̀ranù ọmọ àdánù Tókunbọ̀ ayé ẹ bàjẹ́ sí mi lọ́wọ́ ayé ẹ kí ni mo sọ ó bàjẹ́ sí mi lọ́wọ́ kí ni ò bá parí kéèsì ẹ lónìí máa tún kọ̀ntínú lọ́la bó ṣe balẹ̀ ayé ọmọ yẹn jẹ́ tó ba márèèjì ẹ̀jẹ̀ nìyẹn ṣùgbọ́n àṣẹ Ọlọ́run mú lọ síbi ìṣerere ni Dúpẹ́ Ọlátúbọ̀sún Lẹ́kí ló mà nílé sí ó mà máa rí i ayé ẹ máa ń dá a sí bọ ojú kan ni wọ́n jókòó sí bí adágún odò ó dàbí ọ̀sà tí wọ́n ń dẹ̀gbìn sí lórí burúkú ọmọ àjẹ́ lórí burúkú ọmọ àdánù Tókunbọ̀ Abọ́dẹrìn ó kúrò ń bẹ́ẹ̀ ló mú olùṣọ́ yẹn bẹ́ẹ̀ ni ọkọ mi fi sí ìmọ̀ràn bátìrì tẹ́lẹ̀ bóyá lè ní kò fi sí kọ́kọ́ fi sílẹ̀ tẹ́lẹ̀ lè gan ni the main one. Nala èyí tó gbà yẹn mo ń bọ̀ mo ń ṣe bátìrì kìíní yìí àwọn tí ẹ ṣe pọ̀ jẹ́ kó máa gbádùn rẹ̀ ẹ̀ ṣì fi lè sílẹ̀ mo ń rí bátìrì tiẹ̀ kí lè máa ṣe kó máa róòlù bẹ́ẹ̀ ìwé mi dà ló bọ́ ti olùṣọ́ yìí mo ti gbàgbé orúkọ tó ń ṣe olùṣọ́ yìí ẹ̀ẹ̀kan péré lolùṣọ́ yẹn èmi ó sọ fún mi èmi gángan ó sọ fún mi ẹ̀ẹ̀kan péré lolùṣọ́ yẹn tó bẹ́ẹ̀ fi lẹ́pàlẹ́pà ìdí ẹ̀ ló ṣàbẹ́ẹ̀ ṣe ọ̀sẹ̀ kẹfà ẹ̀ lolùṣọ́ yẹn níbi tó ti ń wa mọ́tò lọ ló wà ní sá síbẹ̀ olùṣọ́ yẹn ó wà ní Dublin tó ti di nǹkan míì ẹnikẹ́ni Ọlọ́run ló yọ Gaddafi Ọlọ́run ló yọ ó ṣàfẹ́ kó padà wá nǹkan tó sọ fún ẹ ní pé tó bá ti padà wá tó bá ti lè du ẹlẹ́ẹ̀kan báyìí ó ti gba gbogbo orí ẹ ó wá gbà tán pátápátá làwọ̀ ẹ kò fòmì lò lórí burúkú ó ṣe wá ṣépè sí àtijọ́ yìí ó ń sọ fún ẹ ó ní kó ṣépè kó fi gbogbo nǹkan tó bá ní ṣépè tó bá ní kó ń làwọ̀ kó síbi tí Tókunbọ̀ ti ṣépè ó wá sọ di yẹ̀yẹ́ láyé ẹgbẹ́ mi lè láwọ̀ ẹgbẹ́ mi lò tẹ́yìn ò bá mọ̀ èmi náà kọ́kọ́ bí even when I was moving with him lẹ́yìn yẹn ló wá sit mi down ló sọ fún mi pé bíi pé ó believe kíní ló ṣàlàyé fún mi pẹ̀lú gbogbo ìkọ́ra ọkùnrin máa làágùn kó máa ṣàlàyé fún yàn that was when I believe mo ní oníṣègùn ló rí pé kò ever ṣépè rí ni kò ever ṣépè rí pé ọmọkùnrin irọ́ ló pamọ́ mi o tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi
báyìí tó bá jó òótọ́ ni kó rí báyìí Tókunbọ̀ Abọ́dẹrìn o ever debunk ó sọ di yẹ̀yẹ́ ní láwọ́ ẹ̀ kan fomi lò láwọ́ ẹ̀ kò fomi lò ta ló ń lawọ́ ní ìsìn tó ń fomi lò ó ṣe ó pa ọmọ ẹ̀ ó pa ọmọ Tókunbọ̀ ó pa ọmọ Gaddafi Tókunbọ̀ Abọ́dẹrìn ó pa ọmọ Gaddafi ó pa àbó ó pa ni ó pa ọmọ Gaddafi lórí burúkú ẹ̀ àjẹ́ olórí burúkú ẹbí ẹ̀ lọ́lọ́run máa fi rọ́pò ẹ̀mí ọmọ yẹn láìpẹ́ láì jìnnà dẹni wáyé wá pàṣẹ olórí burúkú oníjàlàjàlà abaniláyọ̀ jẹ́ abaniláyé jẹ́ blackmailer agbowó pa lọ́wọ́ ẹni lórí burúkú ọmọ òṣì púpọ̀ ọmọ ẹ gbọ́ ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó máa gbé ṣóò yìí tó máa wá fi ṣe ṣóòdì bí ọmọ yẹn ṣe kú bẹ́ẹ̀ lọ́mọ wọn ṣe máa kú bẹ́ẹ̀ ni mo sọ gbọ́ ẹ̀yin olórí burúkú amẹ̀bọ gist òṣì Joyce backup òṣì kò gbérégbé ìranù àti yèyé yín ká blog mo wá fún yín mo dúró tán fún yín ẹ ṣòfò dànù ẹni rí bá ti ṣe ẹni rọ́nà gbégbà ẹ̀yin tó jẹ́ pé ẹ mọ̀ ọ́tọ́ gbogbo ohun tó fi ojú àwọn wọ̀nyẹn rí Wálé Granger ohun tó fojú ọmọ ẹ̀ Wálé ó máa lù ṣeré nínú ilé ni gbogbo tí wọ́n máa sọ ìyẹn máa gba ìtí ẹ̀ pa á ní agbádànù ẹ bá rí tó sọ fún ẹ hi shut up there ẹ bá rí tó sọ fún ẹ live and direct la gbọ́ awáyé wa pàṣán olóṣè ẹni tí ò rọmọ ẹ̀tọ́ tó wá máa mú àwọn ọmọ lọ́mọ ká máa nà wọ́n lẹ́gba ọ̀rọ̀ kò ní yẹ gbogbo nǹkan tó tara ẹ̀ jáde olórí burúkú ọmọ òṣì ọmọ jálajàla jèrèjèrè òṣì bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú àpò ẹ̀wà màdolùṣọ́ lónìí àpò ẹ̀wà nígbà yẹn tó ní problem pẹ̀lú marriage now he is the talk of the town ó lè dúró síbi tí àpò ẹ̀wà bá wà lónìí àti ibi tí Dúpẹ́ bá wà Ọlátúbọ̀sún ọlá wọn ti ju tiẹ̀ lọ pátápátá ojú kan yẹn ló dúró sí inú shed gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ tí Dorcas Adéyínká sọ the person that wants to pull me down the person that wants to pull me down the person that wants to pull me down is now in the shed selling herbs ó kúrò ń bẹ̀ láti ìjọ yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ní tewé ẹ̀ yẹn ẹnu ẹ̀ má dùn gan agbẹ́kí mo fúnra mi lóṣù mẹ́fà máa bẹ̀rẹ̀ á lọ ra abìkan ní industrial a máa ṣe àwa máa lẹ ewé yẹn mọ́ ara àwọn machine àmà tí ra àwọn machine tó ń bá ẹ grind àwọn ewé àtẹgbẹ́ tó ń ṣe láti ẹjọ́ ẹ̀ bó ṣe lówó lọ́ màmá mi lọ ní inú ṣẹ́ẹ̀dì yẹn náà ló wà oní plastic kúkú alájá ajá ló ń ba lá ajá tó ń ló ń ba lá kìíní ṣe àgbégbà kan kó àwọn ajá méjì wá àwọn ajá méjì àwọn yẹn àwọn pitbull kò wọ́n káwọn fìdó ẹnu hàn àfùgbà tó tún padà lọ ra èyí tó dàbí zoe yẹn tẹ́nu ẹ̀ máa ṣe ṣọ́rọ́ yẹn tí yẹn á máa bá gbé ká máa bá gbé tòmátò díẹ̀ ká máa bá gbé lórí burúkú adájá adófurọ̀ kò ní dáa fún ẹ. ló fò fẹ̀rẹ̀ nígbà tó kúrò tóun àti Àbíkẹ́ Jagaba tọ́jọ́ ń jà tọ́jọ́ ń ṣe tọ́jọ́ mọ̀ lẹ́nìkan náà bá dìde lẹ́nìkan bá dìde lónà òun jẹ́ pọ́sà pọ́ndà náà bá lẹ́pọ̀ bí yẹn náà ṣe máa ń pè yẹn màmá wá agbọ́mọlà àṣẹ àmọ̀ gbogbo ẹni tó bá jà tó bá bẹ́ Esabod jà pọ́sà pọ́ndà màmá adúró báyìí lọ́rùn èèyàn yẹn ni bí Esabod ṣe fẹ́ nìyẹn jẹ́ ní pọ́sà pọ́ndà máa fún jẹ́ bí Esabod ṣe fẹ́ nìyẹn jẹ́ pọ́sà pọ́ndà máa fún jẹ́ lónìí ńkọ́ ní òní ńkọ́ pọ́sà pọ́ndà tó bá gbọ́ tó débi pé o máa sọ pé Tókunbọ̀ bóyá o máa sọ bóyá Tóbi ló fẹ́ pè ní pọ́sà pọ́ndà máa ó máa gbà báyìí ni
gbogbo ẹnikẹ́ni tó bá ti mú tó kàn wù ẹ́ tó bóyá nǹkan kíkiní náà kan rí ẹ ó ṣe máa ń kọ́ òun ló mú wọn wọ́n fẹ́ forí kan tàtẹ́gì wọ́n fẹ́ forí kan tàtẹ́gì wọ́n fẹ́ forí kan tàtẹ́gì wọ́n fẹ́ àwọn ẹ̀mí tí wọ́n fi ń ṣàtẹ̀gùn kan orúkọ ẹ lásán làwọn yẹn ẹ̀mí ni wọ́n fi ń ṣàtẹ̀gùn ẹ̀mí èèyàn iṣẹ́ rere èèyàn ìṣẹ̀dá èèyàn àyànmọ́ èèyàn nítorí wọ́n fi ń ṣe àtẹ̀gùn àfi tó bá rí i pé òun mú ẹnìyẹn wálẹ̀ ìwọ àbáláàrú ẹ àwọn díẹ̀díẹ̀ lórí mú àwọn púpọ̀ ló gbára wọn lọ́wọ́ ẹ tó bá rí Tolúlọpẹ́ Gàbà lásán ọmọ tán fi ń ṣàdúrà tó bá rí yàn torí báyìí tó yẹ kí inú ẹ máa dùn irọ́ ni afẹ́fẹ́ ọba o odò ọba o gbogbo ló ní díẹ̀ ìwọ náà ṣe lọ́dọ̀ wọn ó ṣe lọ́dún ọba ìwọ ló mú ẹnu ẹ tó fi bú ọba tó mú tálálẹ̀ lé ẹ káàkiri kápúrẹ́ they want to kill my daughter ọgbà sílé ọ̀jẹ̀dẹ̀ ọ̀rọ̀ yẹn wá Tókunbọ̀ àná ti ya wèrè gan ṣá ó máa ya wèrè ju ó ya wèrè gidi gan àwọn tí ò mọ̀ ẹ́ òun ni tó bá ti rí ọmọ ológo gan àfi tó bá mú wálé àwọn yẹn wọ́n dẹ̀ ń wo pé wọ́n mọ̀ ẹ́ àwa tá a mọ̀ ẹ́ ní mo mọ̀ ẹ́ bí ẹni mo wó herbs yẹn èmi tí mo bá ẹ validate ẹ̀ rèé torí ẹ̀ ló ṣe lè rí mi fi ṣe nǹkan kan Tókunbọ̀ Abọ́dẹrìn ó yà bàrà ló yà sílé Naomi Bahas bó ṣe gbé Naomi bó ṣe gbé sẹ́nu nìyẹn tó gbé ọmọ yẹn tó gbé sẹ́nu àfìgbà tó jáde fún ẹ tó gbé lù tó lùlù fún ẹ kájó tọmọ yẹn kọ́ tí Naomi wá di oní ìlú ara tí Naomi lùlù ní orí ẹ gba ẹ máa lọ tó gbé Naomi sílẹ̀ odidi ọdún méjì ó pè mí náà ó lè rántí mọ́ mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ kan ọ̀rẹ́ mi mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ kan ọmọ Naomi yẹn kìíní kan tó jẹ́ pé ọ̀rẹ́ Naomi gbèjà ọ̀rẹ́ ẹ̀ ní olójì tí Naomi o ló bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ pọ́sàpọ̀dà ńkọ́ kí ni ò ṣe tán àwọn kan sì ń bìlì pé tó títí dòní tí pọ́sàpọ̀dà sọ pé ọmọ Naomi ọmọ òun ni o ọmọ Naomi ọmọ òun ni títí dòní àwọn kan sì ń bìlì bẹ́ẹ̀ àfìgbà tó ṣe títí nígbà tọmọ yẹn fi ẹlẹ̀ ó di social worker o Tókunbọ̀ ìwọ nìkan nínú gbogbo wa ló lọ sí school because your brain is so porous ó gbé Naomi yẹn sẹ́nu for 3 good years ó forí ẹ lùlù tó wo nǹkan tó gain pẹ̀lú gbogbo owó to make from your silly herbs àwọn tó jẹ́ pé herbs ewé àtẹ̀gbò wọn kò tà tó tiẹ̀ wọ́n ti ṣe nǹkan rere wọ́n gbé ṣe wọ́n rebrand ẹ̀ wọ́n mú gbogbo ẹ̀ wọ́n ṣe sínú ìgò wọ́n ṣe sínú ké wọ́n ṣe dáadáa wọ́n package ẹ̀ dáadáa Tókunbọ̀ Abọ́dẹrìn ó ṣe pépà àti sẹ́lótìpù ló sì fi ń lẹ̀ nǹkan envelope ló sì fi ń lẹ̀ nǹkan itọ́ ló sì tó máa lẹ̀ papọ̀ tó máa gbé Tókunbọ̀ Abọ́dẹrìn ayé ẹ̀ wò ta sánsán ẹni bá dúró tì ẹ́ tó ń bú àwọn tó dúró tì ẹ́ kò ní nǹkan ṣe kán fèsì ẹ ìwọ gangan ò níre kankan lára ò ní nǹkan kan tó wúyàn Dublin you've been there since 1998 till now ò nílé kankan ò lè rálé kankan gbogbo láìfẹ́ waste tán lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ níbi tó ti ń fìrù járe ẹni gbà. I'm a millionaire tayé everybody is a millionaire èèyàn náà lè máa sọ lùkàtàkìlà ta ni ẹ́ millionaire wo ló jẹ́ níbo ló ti jẹ́ are you living like one what is a millionaire o ní Nàìjíríà account gan fún mi beauty world ló bẹ sáré ṣì kan bàràbàrà kò kí ló fi fún mi beauty world ń ṣe kí ló fi san fún nígbà tó rí ọmọ tọmọ pọ́n mi ti lọ sórí ọ̀rọ̀ fún mi beauty world mo ṣì ń bọ̀ mi ti dé ayé ẹ bàjẹ́ aláyé bàjẹ́ olóṣì
bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Naomi Bias nìyẹn tó sórí ẹ di ìlù pàpàpàpà tọmọ yẹn lùlù fún ẹ ó tó gbára ẹ lọ́wọ́ ẹ̀ ó ń ṣe rere ní Dublin báyìí ó ń ṣe rere onílé ní Lekki onílé ní Victoria Island wò ní kankan ní Nàìjíríà ilẹ̀ tó náà kọ́lé sí ní Nàìjíríà ìyá Ìbàdàn ló bẹ́ẹ̀ gbà lọ́wọ́ PS Homes ó ní kankan ọ̀fẹ́ náà fún ẹ ìwọ ló máa rẹni tí ò nílé ìwọ ló máa rẹni tó jẹ́ pé ilé onílé ló lọ kúnlẹ̀ sí tó lọ ń gbàdúrà ń bẹ o ilé onílé ní kinní kan ẹni tó ṣe blessing tó ṣe tó lọ kúnlẹ̀ sí ilé onílé yẹn òun fúnra rẹ̀ ṣé wọn ò gbé ṣé wọn ò gbé ilé onílé yẹn wọn ò gbé ṣé ilé onílé yẹn wọn ò gbé ṣé ilé onílé yẹn wọn ò gbé èmi Adébímpé lọ kúnlẹ̀ sí ilé onílé 2017 mo ti parí ilé mi ní Nàìjíríà gbogbo wọn yẹn ló ń bi ẹnu ìwọ gan ni olórí onílara wọn jíṣẹ́ wá láti Nàìjíríà ní ọdún yìí ni ìwọ gangan lórí onílara Tókunbọ̀ Abọ́dẹrìn ọjọ́ tí ìlara yẹn bá tán tó bá gbọ́n dànù lára ẹ wà á bẹ̀rẹ̀ sí ní ṣe rere ayé ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣe ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ o ò lè ṣe rere kankan o ò lè ṣe rere yẹn o ò lè ṣe kan bó ṣe wà yẹn bó ṣe wá ló ṣe lọ bó ṣe wá ló ṣe lọ àwáyé wá pòfo ọmọ òfo ọmọ rádaràda a kúrò lórí Naomi nígbà tá a tún mú ti Naomi tán ló bọ́ sí orí Tèmídayọ̀ photos ó ṣe ó tòsí ẹ̀ nígbà tí ìyẹn rí kò fẹ́ bá yé òun jẹ́ ó sá fún ẹ ó gbowó lọ́wọ́ ẹ̀ ó bá ẹ pláànù ó ṣe ẹnu iná ló fi gbà tiẹ̀ jẹ́ ó kúrò nígbà ó ti kúrò lórí Facebook fún ẹ ṣáyé ẹ̀ ò dáa ó wá di ẹni tó máa invite lọ sí Spain tó máa invite lọ sí America tá lọ bá wọn cover nǹkan tó máa invite lọ sí Nigeria photography business yẹ ó dáa ìwọ ṣì wà nínú shed yẹn the person that wants to pull us down the person is now in the shed selling stupid herbs tí ò ṣe dáadáa àwọn tó ń bẹ herbs yẹn náà nǹkan bó ṣe máa gáàgọ́ ọ̀run wọn nìyẹn torí pé o ti máa dírẹ́sì ẹ̀ ilẹ̀kẹ̀ ọlẹ̀ tó ní òun tà àti ẹ̀gbọ́n kò tà mọ́ olórí burúkú àbílẹ̀kẹ̀ òṣì ló ń tà àmọ́ mo wá fò fẹ̀rẹ̀ mo lọ sí Norway lọ́dọ̀ Yétúndé Sàká mo ṣiṣẹ́ lẹ́ẹ̀kan tó jẹ́ Kana John ìgbà tí yẹn fẹ́ ṣe 40th birthday aṣọ àlòkù ló kó lọ fún o mọ nǹkan tí yẹn mì ní o fẹ́ lo orí ẹ̀ ni o fẹ́ lo àsìkí ẹ̀ o ti fi nǹkan sínú àwọn aṣọ yẹn bí ọmọ yẹn ti ẹ̀ gba aṣọ yẹn lọ́wọ́ ẹ̀ àtìgbà yẹn ni ò ti rọ́wọ́ mú wọn lórí social media ó fi ẹ́ sílẹ̀ gan Ọlọ́run ló yọ ó gbọ́mọ ẹ̀ wá sórí social media ó ní oníkó wá yáwó ó ní nǹkan kan tó lè ṣe fún yàn ó ní nǹkan ẹyọ kan báyìí tó lè ṣe fún èèyàn àfi kó o sì règún tó bá ṣe wàá tún jágbà wá fi gbà lọ́wọ́ èèyàn ni. You cannot love Rufus Abe o lè láìkí ẹ kan òun ló kọ́kọ́ já irú ẹ pa tó fowó bá ti ẹnu ẹ jẹ́ tó gbá ẹnu ẹ pa lórí social media nígbà tó purọ́ kó fún Kẹ́mi Olúnlọ́yọ̀ ní 600 nígbà táyé yẹn náà ń bọ́ tí yẹn náà wá kílẹ̀ àti Esabod òdìdí fún pọ́kúnlẹ̀ yẹn odidi ọdún 3 lọ́lọ́run fi gbé dúró sórí ìkúnlẹ̀ yẹn àfìgbà tó sá kúrò Nàìjíríà láyé ẹ̀ tó mú yes tí wọ́n fúnyàn lówó lórí ìkànnì Rufus Abe ní $1,000 kòró lẹ́ẹ̀mejì èmi tó kó fún tí mo ṣe fún ni tèmi náà fi $300 lé ta kó fún Kẹ́mi Olúnlọ́yọ̀ unconditionally Esabod ta ló ṣe nǹkan fún rí
mo kúrò ńbẹ̀ yẹn mo bọ́ sórí Oríyọmí Hamzat tí yẹn pè é léyàn gidi tó wá sásá bẹ́ẹ̀ nígbà tó ní problem. Nígbà tí yẹn rí pé èèyàn rádaràda pé ọmọ òṣì ọmọ àdánù ni ẹ pé èèmọ̀ lukutu pẹ́bẹ́pẹ́bẹ́ ìyàwó lóyún tán ọ̀nà ògbọ́kọ ó lélẹ́yìí tó sá kúrò lábẹ́ ọjọ́ wo ló dárúkọ ẹ lórí Àgídìgbò torí mi tí mo lọ sí Àgídìgbò tí mo lọ kí yẹn orí ẹ fò fẹ̀rẹ̀ ẹ̀mí ẹ fẹ́ jábọ́ Tókunbọ̀ Abọ́dẹrìn nítorí ṣe f'Oríyọmí Hamzat ló ń lọ lọ́ọ̀kan yẹn gbogbo àwọn tó gbowó fún lórí platform yẹn tó bá náwó yẹn tán láyé wọn tó máa dáa lórí burúkú ẹni àìjírí ẹni àìjíkò ẹni ibi tí ń pọmọ rẹ léèwẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn àbáyé ẹ ti bàjẹ́ tán ni adófùrọ̀ ẹni tájá ńlá òbú ẹ ìwọ àbáláàrú ẹ ìwọ fẹ́ máa bẹ́ mi sọ̀rọ̀ gbogbo ẹni tó bá sásá bẹ́ẹ̀ àfi tán bá já kúrò lábẹ́ láyé wọn tó máa ń da. Ìyá Ìbàdàn sọ̀rọ̀sọ̀rọ̀ how are you God bless you. Ní tí ìdọ́dọ̀ tí Ìyá Ìbàdàn list pọ̀ ló bá mú Bọ́lájí ìwọ ló máa rẹ́ni tọ́kọ ẹ̀ tó lọ dóyàwó oníyàwó ìwọ lọ́mọ tí òun ló máa ríyàwó oníyàwó tó lọ dọ́kọ lọ́kọ kó o fi tiẹ̀ ṣe tiẹ̀ rí láyé ẹ̀. You always pull family down. You don't tie family together. You pull family down. Ìwọ máa jókòó ni wàá ṣe calling show. Sórí show, èmi ò ṣe calling show. Show ẹyọ kan tí mo ṣe fún ẹ ní Ìbàdàn yẹn. Láyé ló máa ròyìn ẹ. Èmi máa wọlé tọ̀ ẹ wá ni màá mú ẹ níbi tó ti dùn ẹ́. Lọ sí family house àwọn Gàdáfì. Mo gbé wọn sórí afẹ́fẹ́. Ó fún ẹ ní bẹ́ndẹ́, èpè lálá. Who born you? Kano bí ẹ? Tí bá ó ní ó ṣe kí bá yàn jà. Tí bá yàn jà báyìí máa bẹ́ ìjà. Tẹ̀mí, tẹ̀jẹ̀, tẹ̀yìn, tẹ̀gúgú. Máa fi bẹ́ ìjà Tókunbọ̀ Abọ́dẹrìn. Kò ní yẹ. Ó ṣàrán elétí náà. Mo wá sí Dublin. Èmi ò ní lọ sílé ẹ. Mo ní kó wá bá mi níwájú Rotunda ni. Káwọn ẹrú ikú mi kó wá mú ẹ kó nù ẹ jálajàla wọ́n ti rọpín máa ṣe fún ẹ. What is nursing? What is NMC? Kágbàdo tó dáyé nǹkan kan lèèyàn ń jẹkẹ. Ó ṣe wá bá mi ń jọ yẹn àbórí ẹ dàrú ni. Lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́run disgrace ẹ láàrin court ìwọ ni. That is the height of human disgrace. Wọ́n lù ẹ́ bí bàrà nínú court. Ìyá wa ó lù ẹ́ bẹ́ndẹ́ kúrọ́ mọ́yàn. Lórí Bọ́lájí o, olóyún o, kò lóyún o, irọ́ ló pa o, irọ́ ló ṣe o, irọ́ ló ṣe gbogbo àwọn ọmọ tó pè ní mọ́mì tó máa gbé e sókè. Àfìgbà tó mú ìdílé ọmọ yẹn tó bàjẹ́, tó mú ọkọ ẹ̀, ẹnu yìí ló fi ṣe títí tó pa ọkọ ẹ̀ dànù, ó tún mú ẹjọ́ ọmọ yẹn, ó wà ní kóòtù dòní. Irú èèyàn wo ni ẹ ná Tókunbọ̀? Irú èèyàn wo ni ẹ? Owó máa múyàn wálẹ̀ ni òmúyàn ga. Àwọn tó wà lábẹ́ ẹ níjẹta àbíjọ́ ònìyàn ni yẹ́yẹ́ ká níyẹ̀ ńlá ni ẹ. Ààrẹ fún mi lówó. Ìwọ ò mọ̀ pọ́ mi nẹ̀. Má fún lówó, ó máa mú ẹ wálẹ̀ níbí náà la máa ṣe é. A sọ jù bẹ́ẹ̀ lọ fún Ìyá Ìbàdàn ọjọ́ kìíní àná. Nígbà tí yẹn gbára ẹ̀ lọ́wọ́ ẹ, ó rí ayé ẹ. Ayé ẹ̀dá nísìnyí Yétúndé Sàká ogó ti ra lé sí Norway. Ọmọ tí ń ṣe dáadáa. Ó ti lọ sí School of Hospitality. Ọmọ ti di senior chef. Nígbà tó kúrò nínú ayé ẹ nìyẹn. Àwọn tó sì wà nínú ayé ẹ tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ kan bó ṣe ń ríre ire ń bọ́ lọ́wọ́ wọn. Irú wọn ni Kwame tó lóun jẹ́ Tolúwàgbé Debbie. Ọ̀dọ̀ ẹ ló wà. Nígbà tó kúrò nínú ayé ẹ Èdùmàrè sọ̀rọ̀ ẹ̀ ó sọ dayọ̀ ó bímọ méjì. Godmother dé lòun náà wọ first class ló ń post ẹ̀ sórí pò tún ta gẹ̀rẹ̀ lọ sínú ayé ẹ ti bọ́ tí gbogbo èèyàn rọ́wọ́ mú lórí Facebook
gbogbo page tó ṣí kò sí tó rọ́wọ́ mú bẹ̀ níwò yìí láti àmọ́ ojú òfin mo ṣe kíní kun without anything nítorí inú ìwà burúkú tó wà nínú ẹ òun ló wà nínú Kwame Tolúwa ní Debbie tó bá ń báyàn jà mi ò lè bá ẹ bá jà relationship tó wà láàrin èmi àti ẹ ọ̀tọ̀ ni torí wà tí Lizzy ń jà mi ò dá sí jà yín but Lizzy tèmi ni kò sígbà tí mo wá bẹ pé fi Lizzy ilẹ̀ tàbí ò dẹ̀ lè sọ fún Lizzy náà kò fi ẹlẹ̀ tó bá wu Lizzy abẹnu lọ́rọ̀ ẹ̀ ìwọ wá mú mi ó bẹ̀rẹ̀ ó bọ́ta ó ṣe calling show sórí calling show tó ṣe yẹn ò ní ṣerú ẹ̀ mọ́ nígbà tó lọ́n bá mú ẹ nínú ọdún yìí ìwọ Kwame yẹn òun ni mo bá wí mo gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kó rọwọ́ mú láti ìgbà tó ti dé dọ́bù tó ti bùà ní Germany ilé ilé ọ̀nà náà ẹni orí bá ti ṣe ọ̀rọ̀ náà gbégbà àṣírí ẹ tú níbi tó ti mú oko olóko online ìyàwó ilé I am married. I love my Ghanaian husband. I'm satisfied with my Ghanaian husband. And yet you are mokoyin oloko on the social media. Ṣé what is Zee Mama kò ṣe bẹ́ẹ̀? Èmi àti Zee Mama jọ wà ní Norway ni. Èmi àti Zee Mama àjọ wà ní Zainab àjọ wà ní Norway ni. Àríra Hajimora àti Demola Elegushi. Gbogbo ayé àwọn wọ̀nyẹn wọ́n ti kúrò lọ́dọ̀ ìyá onídìí tó wà ń di ìyá tó wà ń di ìbàjẹ́ wọ́n dúró géńpé ẹ̀yin tẹ́ lè dúró tó yẹ pé máa sá káàkiri tẹ́ máa so mọ́yàn tó jẹ́ pé ò lè dúró tán kó jà fúnra ẹ Zee Mama dúró tán ó dúró tán ní tó bá wù lórí Facebook ló fẹnu sí bẹ́ẹ̀ lèmi náà ṣe ń ṣe ṣùgbọ́n kẹ́ máa gan fight lágbájá ń bá yẹn jẹ́jẹ́ kékin gan fight pa ẹ ṣerú kú ni irú wọn ni Kwame Tolúwadé tini Debbie ajíṣẹ́ fún ẹ ìwòye láti àmọ́ jí àwọn iṣẹ́ kan fún ẹ ìwà burúkú inú ẹ ni ò tí ì jẹ́ kó manifest nínú ayé ẹ. Èmi àti Zee Mama àjọ wà ní Norway ni àti Demola Elegushi àwọn dà lónìí wọ́n ti wà láyé ara wọn wọ́n gbádùn gbogbo ẹni tó bá kúrò lọ́dọ̀ ẹ̀ tó bá ti kúrò báyìí tó kúrò tọkàntọkàn báyìí ire ayọ̀ ló kàn èmi gan nígbà tí mi ò bẹ ṣe mọ́ mo ra lé cash down mo ra kan cash down mo ra kan buy to let gègé ilé ẹ̀rẹ́ ẹ ṣòro wa lórí kíní ta ló ń bẹ ṣerú competition yẹn ta ló ń bẹ ṣerú ìranù bẹ́ẹ̀ yẹn ta ló ń bẹ ṣe yẹn èmi àti ẹ̀kọ́ mo sọ́ra mi di level ẹ nìyẹn èmi èho nurse kò ní dáa fún ẹ ọba ń wá single mother tó ṣoríire nínú àárín àwọn among Nigerians mo dúró tán mo wà tán àwọn bí irú tiẹ̀ irú ahun ẹ náà ló máa ra ahun ẹ ló máa rí ìwé wọ́n sọ̀rọ̀ P&P lọ ìwọ ló kọ́kọ́ bọjà P&P jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní jealous ẹ̀ tó ro ìyẹn ó wà I'm sure tó bá jẹ́ pé mo purọ́ P&P kó wá ṣe show nígbà tí P&P tó get opportunity pé òun fẹ́ máa ta rain yẹn èmi ló kọ́kọ́ mo wà nínú àwọn tó kọ́kọ́ sọ fún ẹ má kí n sọ pé èmi ló kọ́kọ́ sọ fún mo wà nínú àwọn tó kọ́kọ́ sọ fún tó ní mọ́mì tí bá ń ta rain ṣé olórí burúkú olójú dúdú yóò ní rò pé òun bá òun compete báyìí mo wà lára àwọn tó tì í tó pé wá ṣe tiẹ̀ ṣebí olóyìnbó ní tiẹ̀ tìbílẹ̀ ní tiẹ̀ nígbà tó wọn àti P&P tó jà kẹrẹ báyìí kí ló náà ń ṣe òun náà bẹ̀rẹ̀ sí ní ta réènì ta ló wá ṣe lára lórí burúkú réènì báyìí ṣó ta tó mú gbogbo èèyàn tó gbowó lọ́wọ́ wọn lọ ra ìrà tó mú tó sáìnì wọn hàn lọ ra ìrà gbogbo wọn wọ́n sì ń ṣe lórí burúkú awáyé má ṣe rere wọ́n nìkan lórí Facebook yìí ó ti ṣòwò àdánù ní gbogbo ẹ̀ ń já sí fún ẹ ọjà ẹ̀ a máa kà wá lọ́jọ́kọ̀ oṣù kan sí Kútọ́nù a máa pọ́nnu lá wà lọ́jọ́kọ̀ oṣù kan sí Turkey a máa pọ́nnu lá wà ní wọ́n gbó wọ́n pàdé ẹni tó lóṣù oúnjẹ fún ẹ ní Jerusalem ó kúnlẹ̀ báyìí ni àdúrà ni tó ń ṣe fún mi
mọ́mí ẹ gbèjà mi ní ìmọ̀ yín rí ló gbórí ẹ̀ ló bẹ̀rẹ̀ sí nígbà kí ni ibo ni mo ti mọ̀ ẹ́ rí tí mo ti gbèjà lórí burúkú nígbà yẹn náà lù ẹ́ lálùmọ̀yún náà lu ògbó ẹ bí wọ́n náà ṣe fáwọn àna èèyàn náà ni wọ́n mú ẹ tó fáwọn àna èèyàn ní tọ́kì lójú aláyé bàjẹ́ awáyé má ṣe rere ó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ wọ́n gbá ẹ dáadáa ìwọ náà kọ́ gbé lọ sí kóòtù tó wá síkú àwọn olórí burúkú àwọn olóṣì wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwó fún un lóṣì àwáyé má ṣe rere àdọ́ràn kan àdásọ́run ẹlòmíì òkété Tókunbọ̀ Abọ́dẹrìn òkété àfìrùjáre ẹni gbà lórí burúkú mo kúrò lórí P&P mo bọ́ lórí Sọjí Sọjí má dé bra o kírú ẹ kó má lè dé bra ẹ kó dúró derú Sọjí yẹn kùkùté kí Sọjí wá máa gbé ẹ lọ́rùn because obìnrin tó bá ní ẹ wá báwọn dé bra tó ní kí ọmọkùnrin wá báwọn dé bra Sọjí máa fọwọ́ gbé ẹ lọ́yàn Tókunbọ̀ Abọ́dẹrìn ìyàwó ilé ẹni tó mú ìyàwó ilé alágbèrè nìyẹn o ẹni tó mú ìyàwó ilé alágbèrè nìyẹn o ọ̀nà tí Sọjí gbé mo sọ fún ẹni tó bá ti jọ̀bọ̀ káàárọ̀ òjíire tó bá bá Esabod ní nǹkan kan pọ̀ sẹ́ wàá rí gbogbo tó ṣiṣẹ́ fún láyé ẹ ló máa bàjẹ́ Gaddafi kékeré lẹ pé ni ọmọ yẹn kékeré lẹ pé tí Tókunbọ̀ ń bá pa ni Ọlọ́run ló ní kó ní bàbá tó dáa kó dẹ̀ láwọn bàbá gidi tí wọ́n sáré lórí ẹ̀ wọ́n ló sọ́dọ̀kùnrin gidi wọ́n ló sọ́dọ̀kùnrin ogun Tókunbọ̀ Abọ́dẹrìn òfilẹ̀ ò lè ṣe láàrin ọ̀sẹ̀ kó má sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ ifá kìtìkìtì ifá yes ifá kìtìkìtì ni ó nífá tó ń dá kò ní yẹ kò ní bẹ́ńṣọ́ fún ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn ọ̀yàn lásán tí Sọjí fọwọ́ gbé ó láǹdí ẹ̀sẹ̀ wọn ogun ọyàn yẹn náà lórí ìhòòhò ọyàn ló fi hàn lórí social media ọyàn ẹ ṣe rí correlation èmi ò ní bá yín mọ́ fo mo dákẹ́ mò ń wọ ẹ̀ràn ọyàn ló fọwọ́ gbé ọyàn lórí social media ọyàn ló fi hàn lórí social media ọyàn ló ràn lọ sí ẹ̀wọ̀n obìnrin kí kọ̀rọ̀ra mú ti Sọjí kí n dè mọ́ bẹ́ẹ̀ bó ṣe wá togotogo tó náà wá gbèjà ẹ̀ náà nìyẹn tẹ́ ń rí yánríbo àfìgbà táyé ẹ bàjẹ́ kò lè wá mọ́tò mọ́ nílùú yìí kò lè ṣiṣẹ́ kíá nílùú yìí kò lè ṣiṣẹ́ àfi kó padà ṣiṣẹ́ cleaning àfi kó padà ṣiṣẹ́ cleaning thank you ṣọlá rẹ àfi kó padà ṣiṣẹ́ cleaning gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ṣe ayi sata Dubai ayi sata Dubai ó ló máa ṣe báyìí fún ẹ tó ṣe gúrú èmi rèé tó ṣe kìrìpàpà tó ṣe kùrùpàpà tó ṣe gbìrìpàpà tó ṣe ní Stratford àfìgbà tó fọmọ bu Tókunbọ̀ Abọ́dẹrìn ní tó bá ń dùnyàn tó bá ti sọ síkírìtì ẹ fún Tókunbọ̀ Abọ́dẹrìn a ó bá wá sórí láìní ó máa á rí pé òun tiẹ̀ àfìgbà tóun bá fi síkírìtì ẹ bú ẹ bó ṣe pé Dubai nìyẹn o onímẹ́nopọ́sà ìyẹn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí boyfriend kan tó ń gbé gẹ̀gẹ̀ tó ní sọ́ọ̀lù oyún mọ́ menopause ẹni kíníkan bó ṣe ń lé ọmọ yẹn lórí Facebook nìyẹn tí yẹn di ewúrẹ́ jẹlẹjẹlẹ tó dàgbù tán jẹmọjẹmọ tó wá jẹ́ pé orí abẹ́ fake profile ni wọ́n náà dúró sí DKY mo rí ẹ o ọmọ ológo orúkọ ẹ náà wà bí
látún lọ láfò fẹ̀rẹ̀ lódì ebony lips bọ́mọ yẹn ṣe fara gba ọta fún ẹ nígbà tí ọmọ ẹ tí náà bẹ̀rẹ̀ sí ní ta oko tó náà ń ta oko ó ju Sunday the boss èèyàn máa ń wo oore kan mọ́yàn ni o kì í wo nǹkan kan mọ́yàn nítorí pé kí ni o fẹ́ múyàn wálẹ̀ àbí Alex ó wà ń bí ó ní mo yí sọ fún yín pé ṣó ò ní yìí ó máa dùn ó máa gbá ski gbogbo àwọn tó jẹ́ pé wọ́n rò pé èèyàn gidi ni ẹ́ wọ́n rò pé èèyàn gidi ni ẹ́ tí wọ́n gbé ẹ lárugẹ gbogbo wọn ló fi ìrùjà ire wọn gbà tó mú wọn wálẹ̀ àwọn ọmọ ológo sharp sharp tó fẹ́ sògo wọn dògo àná Ọlọ́run ló gbà wọ́n lọ́wọ́ ẹ̀. mi ti bá lórí Kwame níbi tí yẹn ti pọ̀ kúbẹ́kúbẹ́ ṣe rí ẹni tó bá ṣe ẹ̀ kò gbóná kò tutù kí ni Bíbélì sọ ó ní ẹ tú dànù. Ọlọ́run má jẹ́ kí olóore mi kí n bó lóore mi jà Ọlọ́run má jẹ́ kó olóore mi bá mi jà olóore mi olóore mi o bàbá ọ̀run bá mi tọ́jú olóore mi ẹni bá ti bá olóore ẹ̀ jà wá ṣá kó tó rí ṣàpé á pé òun ni ti Kwame Tolúwa ní Débì. Mi ò wá fún ẹ rí lórí social media ìwọ ló máa ń wá ṣùgbọ́n máa fi ẹ́ jófin ní ọdún yìí ṣó ti yẹ máa fi ẹ́ jófin mo fún ẹ ní long rope mo dáríjì ẹ mo ṣe gbogbo ẹ fún ẹ o bẹ̀rẹ̀ lọ́dún yìí láì ta sí ẹ láì ṣe nǹkan kan sí ẹ yẹn fi tí ẹ sẹ́gbẹ̀ẹ́ kan. Fún mi beauty world nígbà tí wèrè ẹ tó fẹ́ ṣe 56 birthday yẹ ní United Kingdom ń bí odidi ọ̀sẹ̀ kan gbáko ní Fún mi beauty world ló fi gbàyè ní ibi iṣẹ́ òun àti Gbémi Ògúndìmú. Fún mi beauty world òun ló máa wẹ̀ fún ẹ láàárọ̀ á wẹ̀ fún ẹ láàárọ̀ awẹ̀ fún ẹ lálẹ́ kó lè ṣe é rí gbogbo àwọn ọwọ́ ẹ tó kí dàn pápá. Fún mi beauty world ló máa bẹ́ẹ̀ ṣì tó bá ti wẹ̀ ẹ́ tán á fi kan báyìí á fi pẹ́ bí scrub báyìí á fi tó á ṣàfi pẹ́ lára wà wá jókòó gbogbo fídíò yẹn nígbà tó lúwẹ̀ òun ṣe pé ó máa push èèyàn débi tó push mi dé lọ́sàn-án yìí ló máa wá kíní ìyá wa gbẹmọ ẹ lára funfun báyìí ni ló máa wà ń bẹ̀ fún bí wákàtí 3 Fún mi beauty world odidi ọ̀sẹ̀ kan ló fi bó ara fún ẹ tó wá ń wẹ̀ fún ẹ láàárọ̀ tá wẹ̀ fún ẹ lálẹ́ olórí burúkú ẹ onítorí kò fún ẹ lówó pé o kàn bá polówó ṣáá ni àfìgbà tó bá ọjà ẹ jẹ́ tó ná orí pé ó ń fọ òbò àwọn obìnrin sí kan nínú ìkòkò orí ibi tó ń fọ omi òbò sí ní ìkòkò ní nǹkan kan kò sẹ́ni tó ṣe nǹkan fún ẹ tinútinú tó jẹ́ pé ò ní nǹkan fi ṣe. Ta ló gbé èmi gan wá sórí social media jẹ́jẹ́ mi ni máa ń ṣe ìwọ ló pè mí Tókunbọ̀ Abọ́dẹrìn ó ti delete kíní ẹ messenger ẹ yẹn ni Esther Tókunbọ̀ Abọ́dẹrìn ní messenger ẹ yẹn ń jẹ́ wàá pè mí ni ìyá wa débi pé kí ni ewé yẹn ṣé oúnjẹ ni ó máa jẹ ewé yẹn máa jẹ fún ewé á jẹ fún ẹ ṣàdúrà fún mi máa tún gbàdúrà fún ẹ Tókunbọ̀ fi gbogbo ìgbésí ayé ẹ búra tó bá kí n pè mí tó máa ní kí n ṣàdúrà fún ẹ àbáyé ẹ fẹ́ burú ni fi ìgbésí ayé ẹ kó fi búra tí mi bá bá ẹ validate ewé ẹ lórí burúkú àwáyé wa pàṣán níbi blọ́ọ̀gì ẹ̀ ń kọ́ àwọn ọkọ̀ tí ń bá fún ẹ báyìí ó kéré jù ó máa powó lára lórí ẹ̀ ló máa pa 500 euros lórí Google ń gbà yẹn Tókunbọ̀ Abọ́dẹrìn ó ṣe fún ẹ dáadáa bọ̀tí kí ló wá fi sọ fún mi Olúrẹ̀tọ̀
tó sọ fún pé mi ni pause and ponder tí olú rector tó gbé tó ṣàsọ fáwọn kan títí tó fi gbé mi tó fi sọ pé mi ni pause and ponder ìgbà tó sọ pé mi ni pause and ponder show wo ló ṣe fún mi 2 minutes show Tókunbọ̀ Abọ́dẹ̀rìn inú ẹ̀ ń dùn ni ó dẹ̀ yẹ kí n fura pé ìwọ gan ló gbé mi jáde mímọ́ torí ọjọ́ kan pè mí oní màmá pause and ponder mi ètí ẹ̀mọ́ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ mo rò pé òun sọ fún mi pé kí n pause o kí n ponder ni èmi ò bá rẹ́rìn ṣé mọ̀ ọjọ́ yẹn ló pè mí lórí màmá pause and ponder mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ní pause kẹ́ ponder náà ni oníwẹ̀ ó dáa ká máa pause o mo lẹ́yìn gan ni kẹ́ máa pause kẹ́ dẹ̀ máa ponder mo ní gbogbo rádaràdà ìjà tẹ́ máa tẹ́kọ̀ọ́ ṣayé dé máa mo ní especially sìgá tó máa mu mo ní mi láìkẹ́ mo dẹ̀ máa ká ẹ̀pẹ̀ síbẹ̀ ń gbá yẹn stop smoking online kíní kan àṣé olú sọ fún olúrẹ́tọ̀ nígbà tí olúrẹ́tọ̀ bá ṣì wà nílùú yìí tí ò bá máa jẹ mù láẹ̀ kò bá ti bímọ sílùú yìí ọ̀nà ò bá ti là fún kò bá ti gbàwé at least 2.5 years tí ò bá ti máa sìn a ní 2.5 years tí ò bá ti máa sìn lórí burúkú ẹ̀ òun ló sin olúrẹ́tọ̀ débi tó wà ṣebí pàtí ẹ̀ ló fẹ́ lọ tó ti gbé kí ló ṣe fún nothing àfìgbà tó fẹ́ lù bàjẹ́ mi ìrírú èèyàn bíi tiẹ̀ rí tó ti pè mí ẹni pé ìyá wa mo ní ẹ̀ wọ́n mà ti gbé olúrẹ́tọ̀ àbọ̀ pè mí kó sọ kó tó di pé tírélà wa ó wá pàpà gbàrin wa kọjá àbòsí yẹn ni wo lo lórí alábòsí lórí bí ó ṣẹ̀ṣẹ̀ ńlá ní lẹ́sìn ẹ̀ tó bá kí ń pè yàn ní Tókunbọ̀ ó pè mí dákú ó pè mí dànù ó pè pause and ponder dákú ó pè dànù a máa sọ pé òkú pè yàn abo lórí burúkú lélẹ̀ àbí kò ní bá mi lè jèrè ẹ láyé kò dẹ̀ ní bá mi dáa fún ẹ lórí burúkú sọ̀rọ̀ ẹ̀ di King Kong àwọn ẹran ni you are nothing but a non-entity somebody that is that tí ò tiẹ̀ yẹ kó máa rí mọ́yàn òun ni ẹ́ Tókunbọ̀ Abọ́dẹ̀rìn fún mi beauty world odidi ọ̀sẹ̀ kan ló fi wẹ̀ fún ẹ ló wẹ̀ gbogbo rubbish ara ẹ ló bẹ́ẹ̀ ṣe ara ẹ ló tó kí ló fi san fún Fọláṣadé Ọlátúnjí thank you Wendy nígbà tí Fọláṣadé Ọlátúnjí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bu tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ Tókunbọ̀ kò lè dáa fún ẹ Tókunbọ̀ kò lè yẹ inú tí mẹ́ni Sọjí wà inú tí mẹ́ni Fọláṣadé Ọlátúnjí wà àwọn méjèèjì wọ́n dẹ̀ ń jà Sọjí olówó yọ ó purọ́ pé òun bá Fọláṣadé sùn ó rí àárín yẹn túnṣe kàkà bẹ́ẹ̀ ṣe ló fi wọ́n gbé ṣáàtì jáde ló fi wọ́n kó èrò ìwé ẹnìkan ni téèyàn kan lájẹ́ ni wọ́n fẹ́ ń ga kiri ni wọ́n fẹ́ ń gùn ni ìwọ gangan ó bẹ́tà kan forúkọ ẹ̀ gùn ju kí wọ́n fi rí alẹ́ ayé èèyàn kò fi kó máa járe ayé èèyàn kó máa jágbà oògùn ló ṣe òun lójú kan tó ṣe wá ṣe ṣáàtì fún mi lánàá ni pé mo tú àṣírí ẹ indirectly mo tú àṣírí ẹ pé ṣé kí n ṣe oògùn ló fi kíní yìí ṣé kí n ṣe oògùn ló ń fi ṣe wípé gbogbo àwọn ọmọ àwọn àgbàlagbà àwọn ẹni bí ẹni tó bá fẹ́ràn ẹ wàá wá mú wọn wàá já wọn kulẹ̀ tí wọ́n máa sọ pé a máa rin fí o ìkọ̀kan náà ni gbogbo wọn ṣe ogun ló fi ṣe ṣùgbọ́n ogun yẹn bàjẹ́ lónìí ẹnikẹ́ni tó bá fẹ́ bú dáadáa ẹ má wulẹ̀ wo anything tẹ́ bá ti jára yín gbà lọ́wọ́ ẹ̀ ìṣerere yín á tún máa dáa òun ni mo ṣe mú gbogbo àwọn wọ̀nyí wá Àyìnsátà ó mà ti wà settled lónìí ó mà ti di senior níbi tó wà níbi tó ti ń ṣe support worker àti ibi tó ti ń ṣe security ayé ẹ̀ mà ti sàsọ́sọ́ ayé ẹ̀ mà mú yes Àyìnsátà Ògúndìmú
ayé ẹ má ti di yẹ ó má mú yes 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 ṣùgbọ́n àwọn tó bá mú tó pọ̀ oró sí nínú àwọn yẹn láyé wọn tó bá ti kù díẹ̀ báyìí kó mú yẹsẹ̀ wọn á tún dá wọn padà sílẹ̀ lẹ̀ àwọn bíi Kwame fún mi beauty world torí pé ó wá sí pàtí ẹ tó wá sọ fún ẹ tó béèrè pé nípa kí ni business ẹ ìgbà ṣe kinní kan tó mo ti odidi